mọ̀ pé màálù wà níbì kan wọ́n sọ̀rọ̀ security àwọn Fúlàní ni wọ́n wà ń bẹ̀ tí Àmọ̀tẹ́kùn ò sí bẹ̀ débi ọlọ́pàá wọ́n ta kí náà bá mi sọ tí n bá wá kígbe lórí rédíò ní ìsìn wọ́n wá wọ́n làwọn bá ń ṣe tọ́ba tí wọ́n bá ń ṣe tọ́lẹ̀tì àbẹ́ gbẹ́ omi fún yín omi ìbá kan mi fọ́sẹ̀ kan wọ́n wà pé àwa náà lè tún dìbò fún o ẹ̀wọ̀n pé ìjọba wa lọ́wọ́ á gbẹ fún yín báyìí o lẹ́bàá tó dìbò fún ẹ̀gbẹ́ ìyàwó àbẹ̀rẹ̀ ẹ̀wà ń lé lẹ́nu ọ̀gbẹ́ abẹ́gbẹ́gbẹ́ òkè fún ọjọ́ òní yìí wọ́n tún lẹ́kọ̀ọ́ wọn mọ́ àwọn onílù yóò tún dódódó ń gbọ́nà gbọ́ bá wá sí ọ̀yọ́ fún ṣùgbọ́n torí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ yóò bá ní òsì bẹ́ẹ̀ oníbò wọn ṣe pín wọn rántí yìí ẹ jọ̀ọ́ tá a bá ti wá ṣe tán mo fọlọ́run bẹ̀ yín ẹ mọ̀ pọ̀ lórí àmọ́lé mọ́ bí ẹ wà bí ẹ bá sọ fún àṣẹ ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ mọ̀ ṣe ṣètò rẹ̀ bẹ́ẹ̀ ṣe wá pọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ nu yóò ní káàdì. ọdún yìí kò wọ́n láti ṣe ń yè ayégbàká ni bàbá. aláwọ̀ ti ṣe mo bá fa àwọn èèyàn lórí lọ́wọ́ ṣe rí ìgbà tẹ́lẹ̀ bá ránṣẹ́ sí mi yẹn mo bẹ́ kí iṣẹ́ o ti parí kó tó dìgbà náà research mi sọ fún mi pé ní àbòkù ògùn Fúlàní less than 40% àbí tẹ́ bá tún dìbò ṣe ẹ tó bẹ̀ lóòótọ́ ẹ tó bẹ̀ lọ ẹ wá gbọ́ 40% bá dìbò tí wọ́n wà lẹ́nu tí wọ́n wà recognize wọn nínú ìjọba yẹn ṣé wọn ti ṣàbòsí wọ́n ṣàbòsí ṣùgbọ́n lọ́dún yìí mo fẹ́ kíbò ní 2027 mo fẹ́ kíbò yín gan ju tẹ́ ẹ ti ń dùn tẹ́lẹ̀ mo fẹ́ fa àwọn èèyàn mi tí wọ́n wà nílé yín lọ́wọ́ ẹni tí ó bá tí ì gba káàdì rárá wọ́n wà wọ́n rẹ́jísítà yín wọ́n kó tó bá rẹ́jísítà yín online wọ́n á wá kó yín lọ sí INEC office tó wà ní local government ibẹ̀ ni wọ́n ti ya fọ́tò tẹ́ẹ̀tì tẹ̀ka tẹ́ bá ti ya fọ́tò tẹ́ẹ̀tì tẹ̀ka ó ti tán INEC ni ó kéde pé káàdì ti jáde o tí wọ́n bá ti wá ló jáde bí ẹ ṣe gbà àwọn èèyàn mi tó wà níbí náà wọ́n tún ṣiṣẹ́ pẹ̀lú yín torí ẹ̀ mo ṣe ní mo fẹ́ lára yín àwọn tó yẹ pé àwọn náà mọ wọrú aṣọ yìí àwọn náà mọ dérú fìlà yìí tí mo bá ti dé bí àwọn náà mọ kémi náà káàbọ̀ gbogbo tí ń lọ àwọn náà wọ́n mọ̀ sọ fún yín ẹ̀yin lẹ́ fi wọ́n lẹ́ àjọ wà àjọ dẹyọ káàdì ọmọ ẹ̀ ṣe tó gbogbo káàdì yẹn tẹ́ ẹ bá ti gbà ẹ mọ̀ bí ó ṣe tẹ àwọn èèyàn yìí lọ́wọ́ tí káàdì bá ti wá wà lẹ̀ ẹ wá fáìlì ẹ̀yin náà wá mọ̀ ìyípadà èké ti dáyé àṣà àdákù mo gbọ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin Fúlàní ọ̀nà kan ṣoṣo nìkan tẹ́ ẹ bá ń lọ ní fẹnu yín kù kọ́yàtọ̀ ẹ̀jọ̀ kẹ́kẹ́nu yín ó kò lórí eléyìí kẹ́yìn ló lè má bí tí wọ́n mọ̀ wọ́rọ́ sẹ́yìn ẹ̀jọ̀ ká gba inú pọ̀ wọ́n ń gbowó bọ̀ wọ́n bá gbowó fún yín o tí wọ́n fi sàn yín. ìdìbò ń gbà fílípàsì gbára sí yíyí. mo ń bọ̀ lẹ́yìn owó ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ níyẹn I tell you wọ́n lè dọ̀la kẹ́kàn ní tí wọ́n ṣe ẹ̀tàn ni o. Oríyọmí dé. ẹ̀tàn ni wọ́n ní ṣèjú bá lọ́n ti wọn ṣùgbọ́n tí wọ́n bá wá ṣe ẹ kí wọn káàbọ̀ ẹ jẹ́ wọn ó ṣe bí wọ́n fẹ́ gbómi fún wa thank you ẹ máa ń gbọ́ àjèjì. tí wọ́n bá gbẹ́ kẹ̀kẹ́ fún wa báyìí tí wọ́n bá gbẹ́ bọ́ọ̀ fún wa ẹ jẹ́ wọn gbé ṣùgbọ́n ẹ mọ̀ pé táwọn ó ṣe làwọn ṣe èyí tèmi ó ṣe ọ̀tọ̀ ni tèmi ẹni ó kọ̀ntínú ṣùgbọ́n tí ẹ bá ní wọn padà ẹ sáà mọ̀ ẹgbẹ́ mọ́ lẹ́mọ́ lọ ìbò tẹ́ ẹ ti dì ní ẹ wá san fún yín kò é ṣe tuntun bẹ́ẹ̀ ni kódà bí wọ́n bá fún wọn lówó owó ètò ẹ ti dì ní ẹ wá fún yín eléyìí ẹ fẹ́ ṣe ti yí gangan báyìí kájọ ṣé ládẹjọ débẹ̀ ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ ràn wá lọ́wọ́ nípa quota start yẹn ṣé ẹni bá ṣe pọ̀ tó yìí tá a bá ka iye wa tá a bá jẹ́ 500 níbí tá a bá ka iye wa tá a jẹ́ 500 níbí tá a bá jẹ́ pé èèyàn mẹ́wàá ló ní voters card èèyàn mẹ́wàá yẹn péré léèyàn o
gbogbo tó kù bá pátá òun ṣe yàn bó ṣe rí nu o kó dẹ́ pé wèrè ló ní voters card tó ní làákàyè òní àsìkò ògbó yẹn wèrè ló làákàyè ó làákàyè ẹ dákun voters card yẹn ó wà bẹ́ẹ̀ omi ṣe lọ ó wà mú lọ. ọ̀gá wọ́n ti múra wa dá. so sẹ́ni bó ṣe yọ sókè yẹn ókè ẹ máa gbọ́ àwọn olóṣèlú ò léwu sẹ́ni bó ṣe yọ sókè tọ́nà sí wa tó bá jẹ́ pé wọ́n wà bí wọ́n mọ̀ ẹ̀rọ jùmọ̀ ni wọn ò ní bọ̀wọ̀ fún sẹ́rí kíkó torí wọ́n mọ̀ pé ìgbẹ́ lọ́kùnrin tó fi lè dùn báwọn ẹ̀jọ̀ torí ọlọ́run sẹ́rí lọ́wọ́ tá a wà wọ́n parí December o registration parí December gbogbo tá a bá lè ṣe láàrin òní sí December ẹ̀jẹ̀ àkọ́kọ́ ṣe é kí káàdì wáyé ti wà dáadáa kó tó dìgbà ní tá a fẹ́ ṣe ẹ̀jọ̀ torí ọlọ́run ẹ̀jọ̀ ẹ̀ṣọ́ mo dúpẹ́.